wọ́n jẹ́ kẹ́ yọmi lójú ẹ̀ ní tètè máa bo kó lọ fà. Ṣáwọn fans mi ti ń jẹ́ kọ́nà mi. Ń gbọ́ ẹ̀yin fans mi láíláí. Abala games abali o ti bẹ̀rẹ̀ ẹ máa polówó ọjà yín o. Ọjà wo. Àjànàkú mo rí nǹkan fún mi well done. Ẹ gbogbo lọ fà. Lọ́dọ̀ gbogbo ẹgbẹ́ tó yìí sọ pé àjànàkú lọ́sẹ̀ wí. Ẹ wí àjànàkú mo ti pè báyìí. Àjànàkú. Ẹ ṣe máa pẹ́ fáǹsì mi. Ẹnìyẹn ló jẹ́ lọ́jọ́ ilé máa pè é. Ok, àwọn fans tèmi lè máa mọ̀. Ẹ máa ní láti wo top line. Mo lẹ́ máa sá. Sẹ́yìn tún ti nà mí ó ti wà late 100, ó wà 300. Someone that does not know how to do like Àjànàkú time mi ni. Àwọn fans mi ti yà. Mati fún mi ní 1,040. tó ẹ̀yin èèyàn wa ẹ wo live section lẹ́rìn Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n jọ sọ nínú fídíò yìí, wọ́n kàn jọ ń dàpara ni wọ́n ń dàpara sí ara wọn lórí fídíò yìí. Wọ́n ṣe competition lórí TikTok live, èèyàn tí ó máa rí owó gbà jù látọ̀dọ̀ àwọn fáǹsì. Ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé fídíò náà dùn, ó tún wà fun gidi gan lẹ́rìn Tóyìn Abraham àti Ìyábọ̀ Òjó. Kò sí nǹkan kan tó ń ṣe níbí jù wípé àwọn méjèèjì kan gbádùn ara wọn ni wọ́n kàn ń ṣeré ní lórí TikTok live. Ó yá àwọn máa play fídíò náà fún yín nísìnyí. Mati, thank you, Jare. Ṣé Mati ló jẹ́ fún mi? Mati, thank you. Mati tún fún mi. Mati. Mo láti follow Mati yẹn, mo láti follow Mati. Because Mati. Mati nice gan. Go and bring my second phone. Let me call Ola. Hey, Mati. Àná ọmọ ni Mati jẹ́ sáré follow Mati. Ma follow ẹ tó bá ti jẹ́ kí win ni ma follow. Wọ́n yìí ṣe máa nà mí. Mati, God bless you, Jare. Mati, 5 money go. Àtinúkẹ́ Ọlá òkúrẹ́ thank you, yes Jare. o. Evelina, yes, Evelina, King Pro, Fola, Evelina, Fola, àti Mati, Evelina, Fola. Ta ló jí yẹn wá? Ṣé Mati ni ẹ? Princess, o ṣe Princess fún mi lọ́dún. Báwo mo ṣe máa check? Oh, Mati, Prince Shitu, Prince Shitu, Fola, Àtinúkẹ́, Evelyn, Àjànàkú ẹ jẹ́ ká fún ẹ. mo wà ní 5,000. Ta ló fún mi yẹn? Bàbá ẹ̀yin náà fún sí bàbá ní dọ́là. Prince Shitu ló máa jẹ́ àti Mati, Prince Shitu 150. God bless you, Prince Shitu. We love you. You Chuma was not come to our house and win us. Tóyìn náà mi lẹ́ẹ̀kan yẹn. No. Bàbá jí, thank you. Mo lè gba Mati, thank you. Àti àbọ̀ gbọ́dọ̀ win o. Thank you. Ẹ jẹ́ máa gbogbo àwọn tó fún mi kọ̀ kí máa kí wọn náà. Mati, Prince Shitu 153, Prince Ayọ̀, Fola, Bùnmi, Evla, Pọ̀pọ̀rí, Ṣẹ́gun Múlámúlá, Belena Daniels, ẹ ṣé gan, mo bless you, God bless you and every other person. Ṣẹ́gun Múlá. King Pro, thank you, Prince. Ta ló jẹ́ Àjànàkú? Àjànàkú ni tẹ̀kọ́ yẹn. O tó nà mí. Ẹ má yẹ kí Tóyìn nà mí, ó sì ń bọ́ sí lọ, ó sì ń lọ, ó sì ń fẹ́. By life. Wọ́n tún ti bọ́ fún mi. So màmá òun la yà ní ọmọ yẹn sọ pínkì ní màmá jẹ́ màmá gold. Bàbá ìjì kálọ́mọ̀ yìí. Fọlá ni ó dẹ̀ fáìn gẹ̀ ní jẹ́ fọ́ọ̀lù. Àti àbọ̀ fún mi o. Idrik Àtinúkẹ́. Fọlá nìyẹn, mo máa follow Fọlá. Fọlá ní láti gba follow.
Ta ló kí ẹ? Wọ́n ti nà yóò. Ta ló nà yóò? Ta ló fún wọn kàn yẹn? Tóyìn kí ló fún ẹ yẹn náà? Tóyìn ti 1,000 mo ti fún. My heart. Àwọn máa ti ṣì wà bẹ́ẹ̀. Àwọn ti ṣì wà bẹ́ẹ̀. Dino. Máa tó nígbà. Fọlá yarí ni o. Fọlá ti yarí o. Ó ti yarí. Ó ṣe Fọlá o àníwá ẹ̀ tì. Àti kílọ̀ ṣífù náà gbà. A ní bàbá yìí di ọkàn mi balẹ̀ bàbá yìí. Tóyìn ti mọ̀ wọ́n, Tóyìn ti mọ̀ Hello.